ẹ̀yin èèyàn mi ẹ wò àṣírí tútù o àwọn tí wọ́n gbé ìbọn wá tí wọ́n wá ká gọ́vnà Adeleke mọ́ ní ọ̀dọ̀ ọba kábíyèsí Ataọja ti ìlú Òṣogbo. Mo mọ̀ pé kò ń ṣe news mọ́, gbogbo èèyàn náà ni wọ́n ti gbọ́ ìròyìn yìí pé nígbà tí gọ́vnà tó lọ kí ìyẹn ọba Ataọja ti ìlú Òṣogbo lẹ́yìn ìgbà tó gba certificate of return tán tó lọ kí wọn ni àwọn agbébọn kan tán ní pé wọ́n wá nínú Sienna white tí wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn, ṣùgbọ́n tí Ọlọ́run ò jẹ́ kí ìbọn ọ̀hún kó ba gómìnà, nítorí pé ọwọ́ iwájú ni àwọn èèyàn ti rò bí gómìnà máa gbà jáde, ṣùgbọ́n wọ́n ní ó ti ní back exit tí gómìnà tó gbà jáde kúrò ní ààfin. Àṣírí ti wá tú báyìí, ta ló rán wọn gangan? Wọ́n ti mú nínú àwọn tó ṣiṣẹ́ burúkú ọ̀hún o. Ta ló rán wọn? Báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ nínú fídíò yìí. Ẹlẹ́ẹ̀kejì nínú fídíò yìí ni wípé àwọn ará ìlú Ọ̀ṣun state wọ́n ti yarí mọ́ gómìnà lọ́wọ́ o. Kí ló ń tó ṣẹlẹ̀? Kí ló happen gangan tí àwọn èèyàn tí wọ́n fi yarí mọ́ gọ́vnà Adémọ́lá Adélékè lọ́wọ́? Wọ́n ní ní kété tí wọ́n parí election tán wípé níṣe ni gómìnà níṣe ló bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu, ìyẹn president Tinubu, wípé election tí wọ́n ṣe ní Ọ̀ṣun ò pé free and fair ni, pé ṣùgbọ́n àwọn lẹ́yìn àwọn dúró tìbò wọn nítorí pé ìfẹ́ tí wọ́n ní sí gọ́vnà Adémọ́lá Adélékè, wípé kò yẹ kó jẹ́ pé ọwọ́ Tinubu ló ti máa dúpẹ́, nítorí pé kí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn bíi gómìnà, àwọn bíi sínétọ̀ náà ni wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ọmọ ẹgbẹ́ APC láti rí wípé wọ́n gbìyànjú wípé gọ́vnà Adémọ́lá Adélékè pé kò wọlé, ṣùgbọ́n wípé àdúrótì àwọn ará ìlú Ọ̀ṣun gangan ni ó fà á tí gọ́vnà Adémọ́lá Adélékè tó fi wọlé, pé fún ìdí èyí kò yẹ kí gọ́vnà Adémọ́lá Adélékè kó gbé òṣùbà káre fún President Bọ́lá Ahmed Tinubu. Nínú fídíò náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Lára àlàyé tọ́pọ̀lọpọ̀ ṣe, wọ́n ní pé àkọ́kọ́ pé àbí ẹ̀rù ń ba gọ́vnà Adémọ́lá Adélékè ni. Very Dark Man náà sọ títí ẹ̀. Àwọn èèyàn ní pé ṣé kìí ṣe pé bóyá ẹ̀rù ń ba gọ́vnà Adémọ́lá Adélékè wípé nítorí pé bó ṣe wọlé wàyí pé ó ṣeé ṣe kí àwọn ọmọ ẹgbẹ́ APC kí wọ́n lọ gbé ẹjọ́ dìde, tó sì jẹ́ pé federal government ló ní agbára ilé ẹjọ́ lọ́wọ́, pé kó má jẹ́ pé ẹ̀rù ń ba gọ́vnà Adémọ́lá Adélékè wípé tí àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n bá lọ gbé ẹjọ́ dìde pé ó ṣeé ṣe kí tí wọ́n bá lo agbára ìjọba àpapọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n lọ yọ òun, pé bóyá ẹ̀rù tó ń ba gọ́vnà Adémọ́lá Adélékè nìyẹn. Àwọn ẹlòmíín tún dìde, wọ́n tún sọ tiwọn, àwọn náà ní wípé ṣé kìí ṣe pé torí pé owó oṣù àwọn local government workers nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n san látọjọ́ yìí wípé gọ́vnà Adémọ́lá Adélékè ó tètè ya bá Tinubu ṣọ̀rẹ́ wípé kí gbogbo nǹkan tí nípínlẹ̀ Ọ̀ṣun kó lè máa lọ ní dáadáa, wípé owó oṣù tí wọ́n jẹ àwọn local government workers pé bóyá torí pé kí wọ́n lè san bóyá torí pé kí wọ́n lè san ni gọ́vnà Adémọ́lá Adélékè ló ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu. Anyway, oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn sọ nínú fídíò yìí tí mo máa fi lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó. Tẹ́bá bá ṣe wá ń wò náà, ẹ má gbàgbé bó bá ṣe rí lọ́dọ̀ ti yín, ẹ̀yin náà ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. Ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀, nítorí pé lára kọ́mẹ̀ntì yín ó ṣeé ṣe káwọn èèyàn náà kí wọ́n ṣe kíni, kí wọ́n rọgbọ́n kọ́. Kẹ́tọ́ máa wo fídíò náà lọ, ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi ọwọ́ left yẹn tí wọ́n kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn fún wa. Ọwọ́ yín tẹ́ fi ń bá àtọ subscribe, ẹ ò ní fi gbọ́mọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. God bless you. Bàbá wa Nurudeen Jackson, ẹ má fàyọ̀ fọ́ o, ẹ má fàyọ̀ fọ́ o. Àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ dúró tì bí wọ́n ṣe dúró tì. Olójú tó ṣojú gàdàgbọ̀n gẹ́gẹ́ bí àwọn bàbá tí a ti máa sọ, kò ní ìdáná méjì. Ajé òsìlẹ̀ rorò kó sójúlé méjì. Ìbò Ọ̀ṣun state káàtì dìbò yín jẹta tẹ́ ẹ ti jáwé olúborí ní kọ́lọ́hún ó ṣe kẹjọ permanent ẹ fi parí ìjọba tí. Ẹ má fi Tinubu lọ́kàn balẹ̀ wípé ìbò Ọ̀ṣun tọ́jọ́ presidential election tá a fẹ́ dìjọba ìṣiṣẹ́ kẹ́mi lọ́kàn balẹ̀ pé ọmọ Ọ̀ṣun ó dìbò fún irú erékẹ́ wo lẹ̀ ṣe fún sẹ́yìn náà ṣé ẹ tó dàgbà tó báyìí ní èjì yín ẹ ṣe làkàyè ṣé tí ọba fẹ́ di ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni. Wọ́n kó 16 governor, senate president, odidi national chairman, gbogbo àwọn èèyàn wọn kò tì í lọ́rùn ọmọ Ọ̀ṣun ní ìkọ̀sọ̀ náà. Ṣé ẹ tí ọba fẹ́ ni ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni. Ẹ wá ń ṣe a thanksgiving speech. Ẹ wá ń sọ fún Tinubu pé tó bá di January 16
ọmọ sọ́dẹ̀ ẹ wá mú àlọ́ dìbò fún jẹ́ àná iṣẹ́ ọwọ́ tiyín ló mú yín dépò iṣẹ́ ọwọ́ tiyín náà tẹ̀wọ̀n débẹ̀ tó bá jẹ́ kọ́tà tó bá dìsáàbù ẹ̀ ṣé lè Yorùbá wá jẹ́bi tí wọ́n ti máa gun irú àwọn bàbá tiwa ní kútùpà ẹ̀sìn ni wọ́n gbé gorí ẹ̀sìn lákọ̀ọ́kọ́ ẹ̀ sọ̀ pàkọ́ nù ṣé ká tó àtẹ̀yìn kùtùpà kẹ́ tó gbà lẹ́sìn láìkejì ni kọ́ ẹ̀ agbára yín ọ̀ka Nurudeen Jackson gọ́vnọ̀ Adeleke agbára yín ọ̀ka pé kí gbogbo ọmọ Ọ̀ṣun ká dìbò ẹ̀ máàs fún Tinubu agbára yín ọ̀ka ẹ má lọ gbowó lọ́wọ́ ẹ̀rẹ̀ yín o tí yín nìkan ni ó di o. The Yoruba man has won the first time. Maybe we should give him another chance to develop his reform. So you will go all out for President Tinubu in 2027. Big time, I will. Campaign ti bẹ̀rẹ̀ presidential campaign fún 2027. Làhọ́ọ̀tì lélẹ́yìn ó máa ní agbára ó máa họ́ọ̀tì. Ta làwọn? Ta ni bàbá onífìlà? Ta lẹ́yìn? Bàbá onígò dúdú? Ohun wọn jọ ohun actor kan. Mi ìrántí actor tó ohun wọn jọ. Wọ́n sọ̀rọ̀ bí actor kan. Kí ló dé? Dádì wa kan bí ọmọ lódò sledgehammer. Lọ́lẹ̀ wá ń bú pójú wọ́n dàbí ojú kinní kan. Àṣà ò nà ó. Ẹgbẹ́ sọ́lẹ̀ bàbá yẹ ẹgbẹ́ sọ́lẹ̀. Ẹgbẹ́ sọ́lẹ̀. Gọ́vnà Adémọ́lá Adélékè tó lọ sásọ̀rọ̀ kí ló dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ó ní Tinubu nìkan dìbò fún. Tinubu náà wọ́n ọ̀nù ẹ̀. Ó dẹ̀ tún advice ẹ̀ máa play video yẹn fún yín níbi bíi. Gọ́vnà Adémọ́lá Adélékè tún ṣe interview. Ó ní Tinubu nìkan dìbò fún. Ṣéun Ọ̀kínbalóyè. Ó ní àṣà ò. Gọ́vnà Adémọ́lá Adélékè kò ti jú o ó nítorí pé ọmọ Yorùbá ni Tinubu ó ti padà get started àwa là ń kọrin yóò Yorùbá ronú o Yorùbá rororo bí iná alẹ́ Yorùbá rororo bí omi òkun Yorùbá bàbá ni bàbá ó dẹ́ pé Yorùbá ti ń ronú nísìn everybody ń tó pé Tinubu jẹ́ Yorùbá lòun ṣe ní kọ́ dìbò fún àti rògò bàbá onífìlà gogoro. Nigeria is about ethnic. Adani ẹjẹ adádúró káfí kan ló ṣe Yorùbá nation. Kó ní kálukú kó dúró láyé ẹ̀. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Àwọn àgbàgbà wa ni wọ́n ní wọn ò gbà. Wọ́n sọ̀rọ̀ restructuring nìsín. Restructuring. Wọ́n ní ká ti ẹ̀bẹ̀rẹ̀ láti ibì kan. Bẹ̀sì ẹ̀rù ń ba èmi. Tó táwọn ọmọ káwọn gan ní bá dé bẹ́ẹ̀. Àti restructuring àti tí ó restructuring. Wọ́n máa restructuring gbogbo wa ni. Torí Tinubu kan tó ní ká dìbò fún. Àbí tá lẹ́yìn òkú yẹ ká ti ẹ̀dìbò. Ẹ ká tẹ̀jọ́ ṣe báyìí ní láàrin bure. Àtúbọ̀ sá sọ̀rọ̀ ọ̀kì tó yà máa dá sọ̀rọ̀ ọ̀kì o nǹkan kan lánàá mi tí ẹ kí yẹn tèmi ẹ̀ka ọ̀rẹ́ ká sàn ẹ̀ka lẹ́kùn lédè àsìkò yìí according to the time tíṣò yìí bàbá yín èdè ní 21st of August 2026 ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 bàbá onífìlà yìí ni ò jẹ́ kí yín o abẹ́rẹ́ fìlà àwọn ìdàbí ẹnu ẹ̀rọ àwọn ni ò jẹ́ kí yín imagine Nigeria is about ethnic politics to wan play Nigeria and say it's about ethnic. Tí ó bá di pé Yorùbá lọ sọpọ́ọ̀tì Obi tẹ́rẹ́rẹ́ǹtẹ́ wọn ní pé ní ethnic bigot o Igbo sọpọ́ọ̀tì Obi tẹ́rẹ́rẹ́ǹtẹ́ wọn pè wọ́n ní ethnic bigot o Fúlàní sọpọ́ọ̀tì Àtíkù wọn pè wọ́n ní ethnic bigot o tí Yorùbá bá sọpọ́ọ̀tì Tinubu lásán wọn ní ethnic bigot ni wọ́n tó péjọ mọ̀lú wọn ní ó kéde àdádúró kó ń kàkùtẹ̀ máa lọ́nù ẹ̀ torí ẹ̀ tẹ̀ ń bí èmi nú bẹ́ẹ̀ ṣe ń ṣe àti ìrojú tu ẹ̀ nísìn ṣé gbogbo wa wà lọ dìbò fún Obi ni Tinubu àwọn mẹ́ta náà wà lẹ́sìn l'option ni àtòbí àtàtíkù lè fi wọ́n wé Tinubu Obi tẹ̀ tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ kó tẹ̀ pé òun ti ẹ̀ mọ iye owó ó jẹ́ àwọn doctors lówó ó lóun kówó sí báǹkì ráyé àwọn doctors tí ò sanwó fún jẹ́bi òtí lu wọn pàtàkùn fámìlì wọn ṣé ohun tí Tinubu ṣì ń gbáká tó wà lórí Tinubu ṣé ń ṣì tó wà lórí ẹ̀ tó fi ń fèsì àwọn Fúlàní ṣé Obi lẹ́ni ẹ̀ ṣé Obi tó sọ wípé I don't want trouble Obi tó ń sọ fún primary election lásán tó lé I don't want trouble ṣé ló máa fèsì àwọn Fúlàní no ṣé mi Obi gbé àtẹ̀sí ìlú tí security bá tiẹ̀ wà ọkàn abalẹ̀ aṣáájú pé Tinubu nísìn ó fi Sunday Igboho kalẹ̀ ó búrẹ́kì rẹ́kọ̀dù kọ́ sí nílẹ̀ Yorùbá tá ti ń gbọ́ history àwọn ọmọ kàwọn gan ni wọn ti Yorùbá kan mọ́ lérí kó jẹ́ pé Yorùbá ẹgbẹ́ ló máa lọ tú kalẹ̀ Yorùbá ẹgbẹ́ ló máa sáà bó ṣe máa lọ sẹ́wọ̀n sílẹ̀ tàbí kí wọ́n lọ pa wọn láwọn kan náà gbowó kú Abíọ́lá àwọn Yorùbá náà ni wọn láwọn kan náà ṣe bí Délé Gbé ti gba lẹ́tà bọ̀m̀bù látàwọn ọgbọ̀n owó mo kà ó nǹkan ní sọ́wọ́ ọmọ Yorùbá náà ni bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pẹ̀lẹ́ kẹ́ bá wa kà á Tinubu ṣe ẹ̀kọ́ fi Sunday Igboho kalẹ̀ so tó bá ní ká dìbò fún Obi ṣé ó lè fèsì àwọn Fúlàní
ṣé ẹ̀mí everybody ò ní bọ́ wọn ní máa kẹ́rin jókòó kó tó máa bọ́ àwọn èèyàn sùn níta gbangba tó ti báyọ̀ tó ti ń ṣe fídíò at least Tinubu ó sì mú Sunday Igboho ó fi sílẹ̀ ó dẹ̀ fún ní security ó ṣe ní pẹ́tà bá dáṣọ fọ́ọ̀lẹ̀ a máa ń pa láàrú ni ó sì pa láàrú pé ẹ defend ara yín mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kinní yẹn ṣó lọlẹ̀ díẹ̀ àbí kò lọlẹ̀ ṣé insecurity yẹn lọlẹ̀ díẹ̀ àbí kò lọlẹ̀ rárá bá ti rọ ẹ̀kún ti bẹ̀rẹ̀ ṣẹ́ at least ó sì ṣe ẹyọkan yẹn fún wa ńlẹ̀ Yorùbá dáàdì wa onífìlà bẹ́ntì gan mo dẹ̀ láìkì fìlà yín pẹ̀lú gòdúdú yín yẹn mo láìkì ẹ má bínú torí Ọlọ́run ẹ ti ń bínú ẹ má bínú ààrẹ mórí náà mọ́wọ́ ni pẹ̀lẹ́ ẹ̀kan sọ̀jù pẹ̀lẹ́ ẹ̀kan lọ ni àbí ká dìbò f'Àtíkù ṣé ká dìbò f'Àtíkù Àtíkù ọmọ Fúlàní ṣé wọ́n ní pa anybody tán Àtíkù ẹ ti gbàgbé pàtàkì kókó wà ń bẹ́ẹ̀ ni ẹ mọ gbogbo tó tà ni Àtíkù fẹ́ lè máa ta ọmọ nínú aláboyún Àtíkù ó lè ta irun orí èèyàn téèyàn bá wà careful ó lè ta irun abẹ́ olúwẹ̀ obìnrin tó ń lọ lọ́sàn-án gan ó lè fa ọmọ yọ nínú ẹ̀kọ́ tà all about títà ní nísìn ó ń kàbẹ́ 2023 ó lè máa yọ subsidy òbí náà ló máa yọ subsidy náà àwọn tí bọ́tà ń sìn wọn láwọn yọ subsidy mọ̀ definitely wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe just like what Tinubu said in Aso Rock today máa play video yẹn fún yín Tinubu yẹn kókò lè sọ kó má tà á síyàn ó ta sóro ogún ẹ̀ ó ní ọ̀pọ̀ orí ẹ̀ ó èmi kọ́ ni mo sọ Jagaban ló sọ ọmọ olódo sledgehammer àkọ́bí ọmọ olódo dẹ bàbá yẹn ó sọ pé àárín obìnrin ló gbé ẹ wo ó ní agbára o kí lè fẹ́ ṣe fẹ́ máa wò ó lọ tí wàá kàkọ́ nìyẹn ó yẹ bá mi like ètò ẹ bá mi ṣe ẹ tí follow Yorùbáwùyí tẹ́tí subscribe to YouTube channel mi campaign ti fẹ́ bẹ̀rẹ̀ ó máa lágbára gbogbo èké báyìí èké Ismail Obi ojú mi tó gbẹlẹ máa wá ṣèké fún yín ẹ follow mi kẹlẹ follow mi lórí ìrìnkèrindò Yorùbáwùyí náà adimada gbogbo ẹnìkan sí mi bí mo wà lórí Instagram lórí Facebook ẹ follow mi káàkiri anywhere you go ní ẹ sọ mi di MTN bàbá onífìlà gògòrò ṣé ká dìbò f'Àtíkù àbóbì àṣà olórin kan ládùúgbò mi ti rántí orúkọ ẹ̀ka mọ́rùn ó ní ọmọge kínní kan bí ò dúró nítorí owó á dúró nítorí ẹwà bí ò dúró nítorí ẹwà rárá ó mà dúró nítorí tibí kí ni ká ṣe ẹgbẹ́ yìí tẹ́ ń wò mí ká ní ká dìbò fún ẹ jẹ́ ká kọ́kọ́ dé Aso Rock náà. All for the reconciliation. Expand your coast. That is the only way you can give thanks to Osun people. Not the way you sang it or celebrate it. It's the way you act it. Use me as an example. And I got here. God put me here. Where you are today, God put you there. Not the smartness of any of these people. It's just their support, not their smartness. It's the wish of God that prevailed and the wish of the people followed. And you are in a very, very unique position to make history. Promote unity, peace, and stability. Use it. You started, he's a progressive. All you are doing now is progressive instinct. And you did a very good mobilization with your team. Very good job. You saw fear, you screamed. Promote democracy, promote stability, promote rule of law. Don't stigmatize any of your opponent. Okay, let's look at the trajectory of the history. I saw one of my opponents now say he will go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Before I came here, 27 states are unable to pay salaries.
not to even talk of pensioners, salary of workers in your state. I know a man that raised, whose nickname half salary. They come to the federal cap in hand, unable to do anything. The salary you pay feeds families. Where are the local governments? They are in the states. Where are the concentration of population? They are in the states. Take out the president. Regard every other person as common men. They have families to feed. The infrastructure you embark upon on the road network, housing, school rehabilitation, hospital, healthcare pronouncements, resuscitation of healthcare, training of teachers, training of health workers to protect our vulnerable families is part of your responsibility. And the people of Osun State pronounce their judgment on you, that they love you, they want you to govern. So you're going back to govern. Anybody, any Democrat, anybody in the political environment who cannot celebrate the joy of free and fair election does not deserve the laughter and the happiness of democracy. Don't make a single individual a victim of your campaign. Don't. Not for you alone. Not for the sake of Osun alone. For the generations to come. It's more important for you to build a network of unities, unified tunes and everything. Like I said, you did not conquer anybody. You won an election. That is the essence of democracy. I'm so happy that we have this talk. A level playing field that you have mentioned several. Yes, that is why I'm here to thank Mr. President, the father of the nation, because he fought for this democracy. That is why he allowed free and fair election, and that is the result. That is why I'm here to say thank you for making sure that democracy lives in Nigeria. Okay? Thank you very much. Tọ́ ẹ káàbọ̀ ẹ ti gbọ́n tẹ́gbọ́n lásọ̀rọ̀ kì àti interview bàbá onífìlà gogoro Jackson Oníjó ẹgbọ́n tán sọ interview wọn nítorí pé support Tinubu tó pé Tinubu jẹ́ Yorùbá ògòdè Yorùbá tí ń ṣòtúrú kọlọ yìí ọmọ Yorùbá ò kì í jàjà díjú bàbá Tinubu bàbá mi ẹ jẹ́ kẹ́mi náà sọ fún yín Yorùbá ni Yorùbá wọn sọ pé níwọ̀n lè máa ń gbẹ́ kòtò ọ̀tá jìn mọ́ torí pé ọ̀rẹ́ lè kó síbẹ̀ Gọ́vnà Adeleke wọ́n wù ọmọlúwàbí ọmọ tí wọ́n bí dáadáa tí wọ́n dẹ̀ tọ́ dáadáa ni wọ́n ṣe bá yín jà àjàdíjú because ẹ̀yin APC ìbò Ọ̀ṣun yẹn àjàdíjú lẹ jà kí ni mo sọ àjàdíjú ẹ̀bẹ̀ ṣe pé lè lọ kó tọ̀ ọ̀hún lọ náà dàgbàdà gẹ́rẹ́gẹ́rẹ́ kalẹ̀ and again kọ́ ẹ̀hún kẹ́ candidate yìí tẹ̀ mú lọ agbọ́ wípé ó ní ẹ̀hún kí ló wípé ẹ̀ 72 mọ́ṣáláṣí ló kọ́ fún wọn lọ́ṣun 72 mosques ló kọ́ fún wọn ní Ọ̀ṣun state mo wá jókòó mo wá bèèrè pẹ̀jọ́ Oyetola how many schools ló kọ́ wọ́n ní 0 how many medical care ló kọ́ wọ́n ní 0 ẹjọ́ àwọn amenities tẹ̀mọ̀ pọ́n fi ń ṣe ìlú bàbá mi kọ́ sí comment section mélòó ló kọ́ 00000 ó wá kọ́ 72 mọ́ṣáláṣí fún wọn ní Ọ̀ṣun ó pẹ̀lú táì mọ èèyàn ò ti dìbò fún wípé
Ọ̀ṣun will remain an opposition state against APC. Ẹ wọ́n lè fẹ́ gbára gbà. Ẹ wo bí gbogbo ayé ṣe dìde. Gbogbo ọmọ Nàìjíríà tó wà káàkiri àgbáyé. Everybody stick to their vote. Njọ́ ẹni àwọn èèyàn ò sùn. Because ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ní 36 states ń sìn 31 states ní APC. Kí ló dé? 31 states ní APC. 36 òkú 35 ẹ̀ tó fẹ́ gba Ọ̀ṣun. Gbìyànjú wa kágbádáwọ̀. Monday ọ̀pẹ bolo jẹ́ tí gbogbo ọ̀nà ìlú ẹ̀ ti bàjẹ́. Ó ṣe ni yánmọ̀yánmọ́ bí ẹ fẹsẹ̀ rọ́gbẹ̀. Ó ń bú Adélékè níbi tó wà. Ṣé wà lẹ́ ń wù yẹn? Ẹni tẹ́ kókó lọ sí agboolé alátòrìn nísàlẹ̀ Èkó kó yín ní igi lórí. Kọ́ lù yín nílùkulù. Kí ló dé? Ẹ fẹ́ ní opposition kíní kan tí ò ṣe kíní kan ní ọbẹ̀ ò ní dùn. Gọ́vùnà Adélékè ẹ ṣe oúnjẹ ààrẹ ẹ kú fọmọ ènìyàn ṣe bá Tinubu ẹ̀yin náà ṣe ẹ kú fọmọ ènìyàn ṣe because ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín for free and fair election and he supports you now. Àwọn gbogbo àwọn tó kọ́ agbádá lọ bí àlùbọ́sà tó ń káṣọ wọ̀ bí àlùbọ́sà tó ń lọ sí Ọ̀ṣun state níjọ́ election wọn mọ̀ pé wẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n Yorùbá ni Yorùbá máa ń jẹ́ náà. Ọmọ ìyá ò kì í yà ọmọ ọba ló máa ń ba. Ẹ̀rọ Àríkẹ́ don't be surprised pé lọ́la ẹ tún lè rí Ẹ̀rọ Àríkẹ́ àti Adélékè ẹ lọ kọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí Yorùbáwùyí ló kọ́ mi mo tún sọ nínú 21st of August 2026 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 ẹ lọ kọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí Ẹ̀rọ Àríkẹ́ ẹ tún lè rí òun àti Adélékè lọ́la bí ọmọ Yorùbá original ṣe máa ń ṣe nìyẹn Yorùbá máa lóṣù ni ikùn adé ìdọ̀bálẹ̀ jẹ́ ká ṣe ra olóṣùṣù ká ṣe ra wa ní ẹyọ kan tó ká máa dá dúró náà ní ká dá dúró gbogbo tó bá yàn kí Tinubu ṣe ní stamp káwọn gan níyẹn bá padà débẹ̀ bí alẹ́yìn ọdún mẹ́jọ yín wọ́n máa reverse everything ara ń kan gáàsì àwọn inú bí wọn burúkú bí kí wọ́n fa àwọn Tinubu yọ ló ń ṣe wọ́n bá Tinubu náà dẹ̀ kẹrẹ ṣinṣin wà lórí Àkànbí ọmọ òdodo slade ama náà patronize àwọn plug mi bá mi ra aṣọ ra bàtà ra gèlè lọ́wọ́ wọn ẹ fọ́lọ́ wọn lórí Instagram lórí TikTok ẹ ṣe kàkà rẹ̀ gbọ́n kan tó ọmọbìnrin yẹn náà tó tún sọ ẹgbọ́n kan tó náà sọ wípé Tinubu àwọn òbòyá Muslim ni pé Muslim tìkẹ̀ ló ń bí everybody nínú ṣùgbọ́n nísìnyí àwọn ti pé Tinubu kò kí ń ṣe Muslim ṣé wà tí Tinubu ó jọ wá Muslim ṣé ó jọ wá àwọn fanatic Muslims ìwà Tinubu ò jọ wá wọn Tinubu mọ̀ nǹkan tó ṣe ó mọ̀ nǹkan tí aráàlú fẹ́ ó mọ̀ nǹkan tí aráàlú ò fẹ́ Tinubu mọ̀ wípé Islam kò lè gbé wa débì kankan gbogbo tí àwọn ẹgbẹ́ wa tí wọ́n fi technology ṣe àwọn fẹ́ fi ẹ̀sìn ṣe asáò bọ́nà tí ń ṣe wíwẹ̀ bọ́nà tí ń fi ẹ̀sìn tòlú ẹ̀sìn ò lè tó ìlú ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ṣé wàá gba ọmọ Yorùbá nígbà tá a bá ti gba Yorùbá nation bó ti yẹ pé nǹkan tó wà lọ́kàn tèmi nìyẹn tó bá dìgbà àsìkò afẹ́ṣẹ́ election sí campaign ti dé ṣé ká mọ́mọ́ ẹni òṣèlú bẹ̀rẹ̀ rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì àbí ká mú Àtìkù àbí ká mú Òbí ta ni ká mú nínú gbogbo wọn because bí nǹkan ṣe ń lọ Nàìjíríà yìí 2027 ọlọ́mọ yẹ kó lágbára ni o ọlọ́mọ yẹ kí 2027 kó ní agbára ni because ara ń kan everybody ẹ jẹ́ ká jọ wò àwọn nǹkan tí mi ṣe wò pé a fi lè dìbò fún Tinubu ìyẹn tí Yorùbá nation bá tí ì wáyé o tó lọ́ máa fọ́ ogbó ẹ̀ pọ̀ lójú kí Yorùbá nation dá dúró bẹ́tà sátì náà mo kó Tinubu nísìn ẹ wo Sunday Igboho nínú history ilẹ̀ Yorùbá àti ìgbọ́rí pé Yorùbá kan tú Yorùbá kan kalẹ̀ Tinubu break record yìí ó tún Sunday Igboho kalẹ̀ ó tún ṣe ní pé tá a bá dáṣọ fọ́lẹ̀ a máa ń pa láró ni ó tún empower ẹ̀ pẹ̀lú ìwé ẹ̀kún tó pé àìmọye ọmọ Yorùbá dẹ̀ tún wà nínú ìwé ẹ̀kún ẹ defend ara yín ẹ defend oko yín ẹ defend nítorí ẹ̀ńtọ́ lọ́run láàrin èmi àti yín ṣé ìjínigbé ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó bá wà láyé ló máa ń ṣe business ẹni tó bá wà láyé ló máa mọ nǹkan tó kàn létí sí àwọn wèrè yẹn fi ń lọ nígbà yẹn wọ́n ti wá rí bí ìpín eré wọ́n máa bá obìnrin sùn ní tipátipá wọ́n dẹ̀ tó máa ṣe fídíò ẹ̀ síta àti káyọ̀ mọ́ fídíòs tó mọ fẹ́ mu yàn láyé àyẹ́ ẹ̀ tí wọ́n fi ìgúnpá gún ọmọ ní ẹnu tí wọ́n ń rún ọmú ìyá àwọn pípọ̀ ìbọn bí wọ́n bá ti bò wá mọ́lẹ̀ Tinubu ṣẹyọ ọkàn yẹn èmi Yorùbáwùyí mo dé appreciate ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ìjọ tí wọ́n ti ń ṣe Nàìjíríà àìmọye state pé
wọn ò rí owó san half payment ni Tinubu náà sọ pé tóun débẹ̀ ní gbogbo àwọn state yẹn san full payment ní òsì state tó jẹ́wọ́ ASUU strike ǹjẹ́ a rí ASUU strike náà ẹ tún wò tó tún ṣe ń sìn ó tún ní gbogbo àwọn lùtù tí wọ́n ń gbà irú Abacha lùtù kíní kan lù táwọn EFCC ń gbà tó ń ṣe ní olè gbà ó ní náà mọ olè gbà tẹ́ bá ti ń gbà ó ní ẹ lọ dá sí NEFund ni tí wọ́n fi ṣe education àwọn ọmọ àmọ́ tí wọ́n náà wà bí tó ń gba loan táwọn èèyàn ń gbà ó ní ẹ lọ dá síbẹ̀ kí wọ́n fi fund education àwọn ọmọ at least ní wọ́n bá wà pé ọkàn tiẹ̀ ń balẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ ajínigbé yẹn èmi tẹ̀ tuntun dúpẹ́ lórí yẹn tí wọ́n tún wá mọ̀ nǹkan mi ti Tinubu ṣe tẹ́wọ́ pé ẹ fi lè appreciate ẹ fi lè ní ká dìbò fún èyí náà lè bá wa kọ sí comment section wọ́n dẹ̀ yẹ pé òbí náà lè fẹ́ campaign fún tẹ́ bá mọ àwọn nǹkan tóbi ti ṣe because owó òbí ń sìn lọ́dọ̀ tèmi kò act bí Igbo man believe nínú business bẹ́ẹ̀ ni sọ pé ó act as a selfish Igbo man because wọ́n sọ pé òbí ó nìkan ó ní ẹni tí kò gọ́fìnà tí ò jẹ́wọ́ tí EFCC ò máa lé káàkiri òbí said òun kó owó sí bank ó dẹ̀ àwọn doctors dẹ̀ strike òbí was able láti lè máa rìn máa yan ó kówó sí bank àwọn doctors kò fún wọn salary wọn strike time tó fi kówó yẹn sí bank tí àwọn doctors ò fi rí salary gbà ọmọ doctors mélòó ló wà out of schools nítorí pé bàbá wọn ò rówó school san ìyàwó doctors mélòó ló fi lélẹ̀ nítorí pé ọkọ ìwé wọ̀bẹ̀ fi sílẹ̀ ìyàwó doctors mélòó ló bẹ̀rẹ̀ sí ní yan àlè tó pé kẹ́bí má bàa pa àwọn ọmọ ẹ̀ doctors mélòó ló kú of depression doctors mélòó ló kú of medical failure doctors mélòó ni ò lè pursue education ẹ̀ further kò sí òkè ń kàwé tán yet ó fowó wọn sí bank sí mi sí bíbí láti condemn any of your candidates. You can campaign for your candidate in the comment section. No problem. That's not a problem to me. The little tí mo kàn rí pé àwọn people yìí pé bàbá yìí pé Tinubu ó agbègbè ẹṣin lákòókò ó sọ̀pà kọlùkẹ́ ruling Nigeria it's a big tax. Yes, it's a big tax. Mo sọ pé Obi ò wà capable. Obi sọ pé I don't want problem. I don't want problem. Kò want the problem. Wọ́n dẹ̀ fẹ́ rúlu ìlú tó yẹ pé òun gangan sọ́ọ̀nẹ̀mù ẹ̀ problem ni Nigeria problem. Sọ́ọ̀nẹ̀mù Nigeria problem ni olùbí fẹ́ rú ó dẹ̀ lóun want the problem. No, àṣàrò náà báwo ló fẹ́ ṣe? Báwo ló bí ṣe fẹ́ survive Nigeria? I don't know. Ẹ tó ń sáfọ́ dáhùn primary election. Bó ṣe fẹ́ survive Nigeria pẹ̀lú àwọn Fúlàní mi mọ̀. And Tinubu náà gbogbo tó fẹ́ tẹ̀ ń ṣe nísìn náà kò ṣòpò wọn ní reverse tó máa débẹ̀ táwa ní ká dìbò fún àbá Àtíkù lè yọ ọmọ nínú olóyún lọ́sàn-án gangan Àtíkù ọlọ́mọ ẹ̀ka kú ó lè fa ọmọ yọ nínú aláboyún lọ́sàn-án gangan tó dẹ̀ máa ta Àtíkù lè ta èèyàn tí ì máa yàgbẹ́ lọ́ba Àtíkù lè kó gbẹ́ kó dẹ̀ lọ ta àwọn ẹ̀ ń ta yàtì àwọn Àtíkù wọ́n ń ta nọ́nsẹ̀nsì kò sí ní tàtíkù ò lè ta Àtíkù ata anybody ká ìtẹ̀mọ́ náà kú tọ̀nù kó ká kú máa sálọ sọ́nà kú tọ̀nù láti kú bá fi lè wọlé so àrímúrí nọ́mọ́wó ni bàbá wa oní gíláàsì lójú bàbá wa oní gòdúdú láì ṣe àbáṣà tí wọ́n á dé gòdúdú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run ẹ jèbù rẹ ṣùgbọ́n yìí bàbá wa yìí ẹ pawọ́pọ̀ o yóò Yorùbá ronú o Yorùbá royoyo bí iná alẹ́ Yorùbá rúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò ẹ dákun ìjà ronú ẹ ní dààmú o Yorùbá ìjà ronú ẹ ní dààmú ẹ ní ṣòfò tó ẹ̀rù ń bà èmi gbogbo restructuring kíní kan yẹn ẹ̀rù ń bà mí Ọlọ́run mọ̀ pé ẹ̀rù ń bà mí o ẹ ṣàmù kan tẹ̀ ń ṣe ẹ fẹ́ súnmọ́ wájú ẹ fẹ́ máa wò lọ ẹ bẹ̀rù Ọlọ́run náà nígbà tí èmi tí mo jẹ́ ká lóòlù bá rojọ́ tó báyìí tí ẹ lè bá mi láìkè ètò mi
tí ẹ lè bá mi kọ kọ́mẹ́ǹtì ìyọ̀kọ́ lè kọ kọ́mẹ́ǹtì 50 ó yẹ kí n máa suspect pé àwọn tó ń wò mí gan many of àwọn tó ń wò mí kì í ṣe àwọn fans mi ló máa ń wò mí tó máa ju short video lẹ̀ orí kílò kan ní many of you máa ń wájú orí live show tẹ́ máa ti pè wọlé tí mo máa rojọ́ mi dẹ̀ níbẹ̀ wọ́n pè máa live show yẹn máa tẹ́ máa bá mi like ètò mi lórí short video mi like video mi mo máa bínú sí yín mo pẹ́ tẹ́ ń wò mí many of you kì í ṣe lólùfẹ́ mi ṣùgbọ́n máa wò mí olórin tí mo kọ́ pé Kamoru kan gbà yẹn Aloma ó ní mo rántí àti bẹ̀rẹ̀ ni pé ìyàwó mi kíní kan bí ò dúró nítorí owó á dúró nítorí ẹwà bí ò dúró nítorí ẹwà rárá ó máa dúró nítorí tìrí tí ẹ bá wò mí nítorí pé ẹ láìkì mi ẹ máa wò mí nítorí ọ̀rọ̀ tí mo ń sọ Ọlọ́run ẹ máa wò mí nítorí pé mo pọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ó mú làákàyè dání ẹ máa wò mí nítorí pé bóyá fẹ́ wá wo àwọn mi bó ṣe lọ àbí mo ṣe ń kálòlò pé ẹ̀ tí ìka kálòlò tó máa ń rojọ́ báyìí rí alákálòlò kì í ṣe òbèrè akálòlò tèmi máa ń ṣe òbèrè so ẹ wò bá mi lọ tap send ẹ lo promo code mi Abiola 223 direct deposit ni kò ní third party dọ́là ní fẹ́ ṣẹ́ ní pound ní ìwé gbogbo ìjọba fẹ́ ṣẹ́ ṣùgbọ́n lákòókò yẹn bá mi lo Abiola 223 lómi ìṣe project ní àmà wàbòkì tó ń ṣẹ́wó kiri eré tẹ̀dá ló tap send kẹlò Abiola 223 kẹgbà bonus lákòókò tẹ bá send owó sí Nàìjíríà ẹ ṣe yẹn àwọn àbò kíkàkì kò sí pé iye tó bá jẹ máa ti rí yẹn tẹ́lẹ̀ tí bá mi lò mo dúpẹ́ o kùdùsì fún yín o kùdùsì fún yín o kùdùsì fún yín o ẹ ṣe mo dúpẹ́ tẹ́lẹ̀ tí bá mi lò ẹ má jẹ́ ìyá aládàá nìkan jẹ ẹ bá mi ṣe sáwọn contact yín àwọn fans yín àwọn family yín àwọn ọ̀rẹ́ yín àwọn bonds friend yín àwọn guns friend yín àwọn sisi sugar daddy sugar mommy at everybody ẹ bá mi share fún wọn ẹ bá mi share fáwọn ọmọ náà kọ́ bá mi lọ Abiola 223 ṣe ti gbọ́ àwárí wa dúpẹ́ o àtàní mo lè dání. If you are coming across my page for the first time, Yoruba Wuyi lórúkọ mi, Yoruba Wuyi ni mò ń jẹ́. I am the one and only Akalolo of Yoruba land. Mo dá wọn lẹ Yorùbá, ọmọ tó jọ ọmọ lọ. Yẹlẹ́yẹ tí òkú méjì, àbẹ̀ní wọn tí ó ṣe pààrọ̀, tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government, tó máa sáìn ní, máa déwájú Olódùmarè. Yòókì ń rọ́lọ́run lọ́fẹ̀ẹ́, ó lè kú bí 99 times yes. Tó bá padà wá sáyé kó wá di mẹ́túsẹ́yìn.